ṣé mọ̀ wípé nígbà tí Nóà ń pariwo nínú bíbélì ńgbà yẹn pé ẹ̀kún omi ń bọ̀ ẹ̀kún omi ń bọ̀ gẹ́gẹ́ bí àwa yìí náà ṣe ń pariwo ń sìn pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ wọlé o ẹ̀yin ẹyẹ ẹ̀yin kíní kan o ẹ wọlé o torí ẹ̀kún omi ń bọ̀ o ó máa payé run o. ṣé mọ̀ pé àwọn kan wà náà nígbà yẹn sà tó jẹ́ pé citizen ilẹ̀ yẹn ni wọ́n tí wọ́n jẹ́ ọmọ bíbí tí wọ́n ṣàlejò tí wọ́n dẹ̀ gbọ́ èdè tí Nóà ń sọ gẹ́gẹ́ bí àwọn èèyàn wa yìí wọ́n ṣe ń gbọ́ èdè tá à ń sọ jáde lẹ́nu ńsìn tí wọ́n ń gbọ́ loud and clear ó ti yé làwọn náà yẹn àwọn yẹn náà ń gbọ́ nígbà yẹn ṣùgbọ́n nínú wọn arélè tó ń ròmáàsì obìnrin lọ́wọ́ tó kàn ń rẹ́rìn tó dẹ̀ ń ròmáàsì obìnrin lọ arélè tó ń fagbó arélè tó ń mu sìgá gbogbo wọn ṣàdágunlá sí kinní yẹn so wọ́n lérò pé wọ́n rò pé tí ọkọ̀ yẹn bá ti gbéra network mi tútù ṣe bákan ẹjọ́ mò ń bọ̀ ẹjẹ́ tó rí ẹjẹ́. ẹ ṣeun so nígbà yẹn àwọn èèyàn ń wò pé tí mọ́tò yìí bá ti gbéra pé àwọn máa gán mọ́tò yẹn ni pé wọ́n máa gan wọ́n wò pé ẹja dúró dìgbà tí mọ́tò yẹn máa gbéra ẹ má wọ́rì àwa kò máa fò bí eléyìí wọlé ni ṣùgbọ́n a wá rí nígbà yẹn tí Nóà gbéra ọkọ̀ yẹn wá gbéra a wá rí pé gbogbo àwọn tó di mọ́tò yẹn mú wọ́n bẹ̀ sí ní mọ́tò yẹn bẹ̀ sí forí wọn gbági èmi ń bọ́ sẹ́nu ẹja èmi ìfẹ́ forí la òkúta bàbá ṣé ọ̀rọ̀ yẹn ò ní dà bẹ́ẹ̀ nígbà tí igi Nàìjíríà bá wó tán pẹ̀lú àwọn èèyàn wa tó lówó kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ sí báǹkì àbó ti ní ètò mìíràn tẹ́ gbé kalẹ̀ pé tó bá ti wó báyìí lẹ ṣe fẹ́ ṣe tówó yẹn á dẹ̀ sáré wọnú rúbà tí àwọn ò ní pàdánù owó wọn gẹ́gẹ́ bí àwọn tó dàgùn lásì Nóà bó ṣe pàdánù ayé wọn ẹ bá wa sọ̀rọ̀ bàbá. gbogbo tẹ́ ẹ sọ yìí ṣe tí mo rẹ́rìn bí báyìí. Bàbá ẹ má bínú o ṣé ẹ mọ̀ pé àwọn kan sì dúró pé tábà tiẹ̀ gba Yorùbá nation náà ṣèbí àjọ tún máa ṣe náà ni àtúnjọ máa ṣe mọ̀ àwọn kan náà dúró bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ pé tó bá ti rí pé lẹ̀kùn yẹn ti sílẹ̀ tí wọ́n á sáré gan so kí lè àwọn ètò tí ayé wọn ò fi ní rí bí ayé ìgbà àwọn Nóà tí wọn ò fi ní pàdánù owó wọn. Now mo sọ kinní kan òwe bàbá Akíntóyè ni wọ́n ní bàbá gúnyán nínú odó bàbá ṣe ọbẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yó ayó ẹnu bàbá gbọ́ ti gbọ́ ọ̀rọ̀ yẹn wípé èpo ẹ̀pà you don't break wípé ẹni tó máa yó ayó you don't break your head over unnecessary people who can see in the dark where you are going even when you bring torchlight in the darkness they can't even see don't break your head if not torchlight yẹn gangan ẹ máa fọ mọ́lẹ̀ gbogbo yín ò ní jọ ríran pọ̀ so láti rìn kó lọ a máa sún kẹrẹ a máa tẹ̀lé ẹ kì í ṣe pé kò ríran kò fẹ́ ríran ni now nígbà tí Nóà mo kọ́kọ́ fẹ́ portrait lórí story Nóà tẹ̀sán yẹn Nóà ṣàlàyé for I think almost 120 or something years ló fi òun ti decode nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yẹn in the astronomy àwọn wòlíì àtijọ́ wọ́n mọ nǹkan tó ń pè ní astronomy òun náà fi ń dífá ó ti rí wípé there is a delusion coming in future tó jẹ́ pé gbogbo ayé tó ń gbé yẹn omi ó máa ya láti òkè ọ̀run á flood gbogbo wọn dànù ó take ní time kóun náà tó lè confam then nígbà tó wá confam wípé tòótọ́ ni o what he confirmed is that there was a planetary system tó jẹ́ pé gbogbo ẹ̀kún omi ni
odidi ayé kan ó mímí inú òfurufú ló wà. So the direction tó gbé bọ̀ ó máa kọlu àkọ́gbà another planetary system tó jẹ́ pé ibẹ̀ máa ya tó bá ya ayé ni òjò kìíní ẹ̀ máa dà lé ayé ni gbogbo universe nítorí planetary system ẹ̀ tóbi òkun dẹ̀ ní gbogbo ẹ̀ òdìjà ayé kan kó jókun. So Ọlọ́run ti program láti pa ayé yẹn rẹ́ á lè ṣáwà sórí ayé yìí. So by so doing àwọn tó jẹ́ èèyàn bíi láyé náà á flush wọn away. So nígbà tó Ọlọ́run ti orchestrate nǹkan bẹ́ẹ̀ yẹn ó fi àṣírí yẹn hàn ẹni onínú mímọ́ tá à ń pè ní Noah. Orí Yorùbá ń pè ní ọmọ Lúà. Àwọn Yorùbá ní Noah àwa ní Lúwà. Because Yorùbá máa lo Ẹ́lí fún nǹkan tó Òyìnbó pè ní Ẹ́lí ni Yorùbá máa ń pè. Tẹ́ bá ń ka Yorùbá àtijọ́ wọn ẹ máa rí tó bá ń sọ wọn máa ní ó jókòó líbẹ̀ ó sì dúró líbẹ̀ èdè Yorùbá nìyẹn kì í ṣe níbẹ̀ èdè Yorùbá òde òní nìyẹn I change the tongue wa to Western tongue. So now Noah bẹ̀rẹ̀ sí sọ fún wọn wípé wàhálà ń bọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bu wọ́n ní ṣé ìwọ rí kí òjò rọ̀ rí láti ìgbà tó ti bí ẹ sílé ayé yìí because òjò kì í rọ̀ nígbà yẹn òjò kì í rọ̀ ibi ló kàn máa ń sẹ̀ òjò kì í rọ̀. So ó jẹ́ nǹkan tí òun rí tó ń ṣàlàyé ó dẹ̀ rẹ́dì láti fi odò ọpọ́n Ifá yẹn hàn wọ́n. Àwọn tó fẹ́ wò wọn ò believe àwọn míì wò wọ́n believe but wọ́n ní pé it's a lie it's just an illusion. Now nígbà tí ó kù ọ̀sẹ̀ kan kí omi yẹn délẹ̀ planetary system yẹn ti collapse lókè nínú òfurufú lọ́hùn. I'm telling you what is in Jewish archive. Àwọn Jew they are very scientific. Gbogbo ìtàn tó kọ sí Bible yẹn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ní àṣírí sáyẹ́ǹsì ẹ̀ lọ́wọ́ bó ṣe ṣẹlẹ̀. So àwa kan kà gburu bí ìtàn bí magic. No, it's not just miracle is not a magic. You can explain a miracle. Ṣé ẹ gbọ́ mi sà? Mo wà pẹ̀lú yín. Àwọn ní àṣírí event yẹn lọ́wọ́. Yes. So I'm telling you exactly what happened from the Jewish archive. So a week kíkiní yẹn tó ṣẹlẹ̀ Mètúsẹ́là ẹni tó sọ pé ó darúgbó jù nígbà yẹn ọjọ́ yẹn ló kú. So kó tó kú òun ló sọ fún Noah wípé nǹkan báyìí ti ṣẹlẹ̀ òun ṣetán àti máa lọ. So bí Mètúsẹ́là ṣe kú wọ́n palẹ̀ mọ́ inú ọkọ̀ ni wọ́n lọ palẹ̀ sí. Then Noah kò dẹ́jà because ó ti calculate years tójú ojú ọpọ́n Ifá yẹn sọ from the astronomy wípé think that event will happen. So ó pe òun àwọn ọmọ ẹ̀ àtìyàwó ẹ̀ gbogbo wọn they are 8 in number wọ́n wọnú ọkọ̀ ni wọ́n kàn ọkọ̀ ni the solution provider ló fún wọn wípé kọ́kọ́ ọkọ̀ wọ́n bá wà nínú ọkọ̀ they will be rescued. Ọkọ̀ yẹn ni wọ́n wà ó dẹ̀ ti kó àwọn ẹranko díẹ̀díẹ̀ níwọ̀nba. So kẹ́ lè mọ̀ wípé it's not a religious issue it's a global life humanity issue. Ohun tó ṣẹlẹ̀ tó pa gbogbo èèyàn run it's not a religious issue. Noah láti àgbẹ̀ ó di archaeologist láti archaeologist ó di àwọn animal husbandry láti animal ó di gbogbo nǹkan pátápátá ló ṣe ó di teacher ó di gbogbo ẹ̀ because ó ní láti máa lọ mú àwọn ẹranko yẹn ní ẹyọ kan akọ àtabo láti máa mú wọn pamọ́ sínú ọkọ̀ yẹn kí wọ́n lè regenerate táwọn bá survive nǹkan tó ń bọ̀ tán. Ó take èèyàn tó ní vision torí ọjọ́ iwájú kó tó lò involve ara ẹ̀ nínú project yẹn. Bọ̀ ìgbà tó ń ṣe gbogbo kinní yẹn àwọn wèrè tó máa parẹ́ ìṣe náà fi ń rẹ́rìn. Àwọn kan ló tẹ̀ ti ya wèrè. Gbogbo àwọn ẹranko tá a rí
generate padà sórí ilẹ̀ ayé lẹ́ni iṣẹ́ ọwọ́ Noah ni àwọn ẹranko tó ń rí mú sínú ọkọ̀, both wild animal and domestic. In fact, all animals were eventually white. Àwọn tá a pè ní domestic lẹ́ni white náà ni wọ́n ti wá domesticate wọn. Ajá was the family of a wolf. Wolf ni wọ́n mú wálé kó wá máa ṣọdẹ nínú ilé tó fi dájá mọ́ wa lọ́wọ́. Gẹ́tì rẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. And when you are talking about cat is a species of cheetah. Ológbò igbó. Cheetah is another species of cheetah tí a mú tí a wá domesticate sí abúlé kó máa bá wa gbé tó di domestic animal pẹ̀lú wa tí ó lè lọ sínú igbó mọ́. So that is so these are just things. Now nígbà tó wọnú ọkọ̀ tán tó kù ọjọ́ kan kí kinní yẹn délẹ̀ tó tilẹ̀kùn ọkọ̀ lọ́jọ́ tí kinní yẹn máa appear nǹkan tó ti fọ́ láti ọ̀sẹ̀ kan sẹ́yìn omi yẹn ti ń dàbọ̀ the first day second day third day ojú ọ̀run jìnnà rere sílẹ̀. Olódùmarè. Nígbà tó ti fẹ́ délẹ̀ tán lẹ́yìn ọjọ́ méje làwọn èèyàn tó ń gbélé ayé ṣẹ̀ṣẹ̀ rí kójò fẹ́ rọ̀ wọ́n wá sáré lọ sí ìdí ọkọ̀ náà àti ti ọkọ̀ pa. Jésù Kristi. Wọ́n bẹ̀ wí kẹ́lẹ̀ mọ̀ wípé wọ́n gbọ́ràn wọn ò fẹ́ kọ́ ọ̀fẹ́ ṣe ni. Wọ́n ń gbọ́ Yorùbá nation ṣùgbọ́n wọn ò fẹ́ gbà. Wọ́n ń gbọ́ Yorùbá nation wọn ò fẹ́ gbà. Ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. Ọlọ́run mọ bó ṣe ń pọ́níṣì àwọn èèyàn oníwà àgbọ́ràn àwọn adọ́rùn mọ́tọ́ Ọlọ́run mọ bó ṣe ń pọ́níṣì wọn. Bàbá ẹ̀ continue no story yẹn sà. Ìtàn yẹn sọ fún wa wípé ìkan tiẹ̀ tún kọlẹ̀kùn ó ní pé Nóà jọ̀wọ́ ṣílẹ̀kùn. Olódùmarè. Ṣé o mọ̀ wípé àbúrò bàbá ẹni mi? Olódùmarè. Olódùmarè. Ó ní èmi ni wọ́n bí lé bàbá èmi ni wọ́n bí lé bàbá ẹ̀ ṣílẹ̀kùn náà náà wọn ò lè ṣí pé tó o bá ṣílẹ̀kùn yìí gbogbo wa bá la bá parun àtàwọn àti wà náà pàtẹ́yìn. Torí ó ti gba ìkìlọ̀. Ó ti gba ìkìlọ̀. Olódùmarè. Until that time of no remedy. Until that time of no remedy. Before you begin to seek for help. Yorùbá nation pariwo ẹ̀yin èèyàn mi. Ilé tó lọ o. Jésù sọ kinní kan. Jésù sọ wípé gẹ́gẹ́ bí ìgbà ayé Nóà, ó ní wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń ṣègbéyàwó, wọ́n ń fọmọ fúnyàwó. Social life will continue. Ó ní wọn ò fi iyè sí, kì í ṣe wípé wọ́n dẹ́ṣẹ̀ pé wọ́n gbọ́ràn sí Nóà lẹ́nu. Ó ní wọn ò fi iyè sí ohun tí Nóà ń ṣe àti ohun tó rí títí Nóà fi wọnú ọkọ̀ tó mi dẹ̀ fi dé tó gbé gbogbo wọn lọ. Ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìpadàbọ̀ ọmọ ènìyàn náà ṣe máa rí. Àkókò ìdájọ́ ti dé náà. Àkókò ìdájọ́ ti ń dé. Oníkálukú wọn máa ṣe ìtòhùn wọn ni kó máa ṣe ìtòhùn wọn. À ń pariwo pé wọ́n fẹ́ gbalẹ̀ wa, wọ́n pa wá, wọ́n rí o. Wọ́n pààyàn ní gọ̀gọ̀ wọ́n rí o. Wọn ò lè dínà pé wọ́n rí. But ǹjẹ́ Ìgbòho rí tó fi pariwo síta wípé ẹyẹ pa àwọn èèyàn mi mọ́? Yorùbá nation la fẹ́, kò sí ọ̀rọ̀ politics máa fẹ́ dá wà. Àwọn ò fẹ́ gbà ìyẹn, àwọn ò fẹ́ gbà ìyẹn. Ẹ ká wà pọ̀ tó bá wà pa wá lọ ká mọ̀ kó máa pa wá lọ bẹ́ẹ̀ náà ó tẹ́ àwọn lọ. Kì í ṣe kó tẹ́ wọn lọ́rùn. Iye wọn ò lè ṣí. I can't explain it. I just know that there are some set of people wípé they are reprobate mind. Ó ní nǹkan tí Paul sọ níwèé Timothy Thessalonian. Paul sọ wípé ó ní nítorí wọ́n kọ ìfẹ́ òtítọ́ sílẹ̀. They left the true love. Ṣé ní nǹkan tí wọ́n bá ń ṣe láyé yìí tó o bá ti ṣe pẹ̀lú ìfẹ́ love of ọmọ ènìyàn rẹ, if you don't do it for humanity ó máa fi para ẹ lára ni. Gbogbo àwọn olóṣèlú wọ̀nyẹn, gbogbo àwọn olóṣèlú yẹn with bí nǹkan ṣe dé tó ṣe wà lénìí ní ilẹ̀ Nàìjíríà sí ilẹ̀ Yorùbá, love is gone from their heart. They don't care. And because they don't care, wọ́n rò wípé àwọn mẹ̀kúnnù ni wọ́n ṣe ara wọn, olówó kan láàrin òtòṣì méjìlá,
òṣì lòun náà. ó mà Kò dẹ̀ ṣe o síbi tẹ́ni one of them lè escape lọ níbi tí Nàìjíríà délé ní tí tọmọ Yorùbá tó ti lé kúrò lé kò sí. Ibi tó bá fẹ́ lọ àwọn Yorùbá máa wà bẹ́ẹ̀ tó máa mú wọn. bẹ́ẹ̀ ni Ẹ o ò lè dá lérú kẹwàá máa sábọ̀. níbo Wọ́n máa mú wọn náà ni. a máa Kò mú sí wọn tó ni fẹ́ sá lọ. Àwọn tó dẹ̀ wá lé máa gbójí kan, wọ́n máa gbójí kan. So you are not doing yourself favour for behaving. I mean, I don't know what to say. They left the true love. Only because of that, God left them over to reprobate mind. Nítorí wọ́n kọ ìfẹ́ òtítọ́ sílẹ̀, wọ́n ṣa ìgbọràn. So Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún iyè rírá. Kọ́ máa ṣe ìfẹ́kùfẹ́ ara wọn títí tí wọ́n fi parun nínú ìfẹ́kùfẹ́ wọn. So that they can be destroyed in their selfish lust. Ṣé èèyàn burú to the extent that Ọlọ́run ò bá dá sí yíṣu ọmọ ènìyàn. Èèyàn ní agbára láti pa gbogbo ara ẹ̀rọ. bẹ́ẹ̀ ni Táyé rú. bẹ́ẹ̀ ni Èèyàn. bẹ́ẹ̀ ni ìfẹ́bípa ni It is God intervention that is regulating the excessive characteristics of selfish characteristics of human beings. Àní ohun tó bá ti ń ṣe tó o bá ti nífẹ̀ẹ́ humanity èèyàn bí ara ẹgbẹ́ ẹ̀ sí you are a sinner. O ò ṣẹ̀ṣẹ̀ anybody o ti ṣẹ̀ṣẹ̀ ẹlẹ́dàá ẹ̀ tó ṣẹ̀dá ẹ̀ tó gbé ẹ sáàárín àwọn èèyàn yẹn. bàbá a gba ìpè kan a gba ìpè ẹ má bínú dádì mi mo fẹ́ wí àtọmọdé yín lẹ́nu ẹ rí i pé program wa tèmi ó lágbára díẹ̀ bàbá ẹ gbóhùn sókè o ẹ gbóhùn sókè o bàbá wa bíṣọ̀bù ń gbọ́ yín ẹ káàsán ẹ gbóhùn sókè sà àṣẹ o àṣẹ o ẹ ló sà mú gbọ́ yín sà ẹ ló ẹ gbóhùn sókè sà mú gbọ́ yín bàbá mò ń bọ̀ o bíṣọ̀bù. ẹ rí i pé ètò wa tèmi ó lágbára díẹ̀ Yorùbá Nation ẹ gbóhùn sókè bàbá ẹ gbóhùn sókè ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín ẹ gbóhùn sókè sà ẹ máa sọ̀rọ̀ àṣẹ. àṣẹ o àṣẹ o bàbá ṣé ẹ ń gbọ́ mi ẹ̀yà ó yẹ máa sọ̀rọ̀ yín gbogbo ọmọ Yorùbá ń gbọ́ yín. wọ́n ní ká fi orúkọ kan sílẹ̀ níbo láti lè ṣe àti rúbà tó ní ká lọ sórúkọ rẹ̀ àmọ́ àti ṣe adìwọ orí ápù àgẹ́tì rẹ o kí ló tẹ̀lẹ̀. ó dáa tí n bá ṣe tán mo máa sẹ́ndì nọ́mbà tẹ máa pè customer care rúbà máa sẹ́ndì ẹ̀ sí yín ṣe ti gbọ́ máa sẹ́ndì customer care rúbà sí yín máa tẹ̀ sójú fọ́nrán sí fẹ́yìn tó bá fẹ́ rẹ́gísítà ẹ ṣé mo dúpẹ́. Yeah. Bàbá ó yá gbóhùn sókè sà. Okay. Lẹ máa wá áàpù fún káàkiri kì í ṣe. Shortcut to the site. So mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ṣe a lot of mistakes ẹ wá nítorí ẹ ti gbọ́ pé Rúbà account ẹ lọ wo orí Google Play Store gbogbo anything tó bá kọ Rúbà síbẹ̀ ẹ máa ní bóyá òun nìyẹn no now Rúbà owó ni Rúbà ẹ lè fẹ́ lọ open account ní náírà káàkiri ṣé ẹ mọ iye báǹkì tó ń ná náírà ni orúkọ báǹkì títí wa is RBE Virtual Bank àtúnwò àwọn báǹkì míì APC Virtual Bank àtúnní mi Olúòkun Virtual Bank wà pọ̀ bẹ́ẹ̀ ká ná Rúbà owó ni Rúbà kì í ṣe kọ́mpìnì orúkọ kọ́mpìnì títí wa mo dárúkọ yẹn RBE Virtual Bank bọ̀ Rúbà ní gbogbo wa ná owó. Irú ìgbékùgbé ló máa gbé náà tó bá fẹ́ wá sí sáìtì wa orúkọ báǹkì wa ló máa wá RBE Virtual Bank
now nígbà tí a dẹ̀ rí pé kíní yẹn ó confuse ọ̀pọ̀lọpọ̀ ní orí Google Play Store mo sọ IT wa kó gbé app wa kúrò ní Google Play Store kó gbé kúrò so ó gbé kúrò now mo wá ní kó gbé sí orí wẹ́bsáìtì gangan RBE Virtual Bank ó wá gbé síbẹ̀ nísàlẹ̀ tó bá ti lọ sí www.rbebanking.org orí sáìtì wa gangan nísàlẹ̀ scroll down ọ̀pẹ̀ ó máa rí download our app níbẹ̀. now àwọn tó ti rí app wa tẹ́lẹ̀ wọ́n lò ó ṣiṣẹ́ but lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí FSSC tá à ń ṣe a fẹ́ láti app wa a fẹ́ change àwọn features kan níbẹ̀ má download app wa now gbogbo tó fẹ́ ṣe lo website wa kò fi ṣe tó bá download ẹ̀ kò ní ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ lórí ẹ̀ à ń hẹ̀ láti àwọn nǹkan bẹ́ẹ̀ à ń change àwọn features kan níbẹ̀ use the website don't download the app but àwọn tó ti download app wa tẹ́lẹ̀ tó ń lò ó ṣiṣẹ́ lọ́dọ̀ ó ṣiṣẹ́ tó bá mọ èèyàn yẹn o lè ní kó send the app wa sí ẹ through Zenda ẹ gbà á látòrí fóònù ẹ ó ń ṣiṣẹ́ but ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ download ẹ̀ kò sí lórí Google Play Store mọ́ mo ní kó yọ so that we don't have any excuse wípé kinní kan lórí Google ló ti ìwé olọgbẹ́rẹ́ gbùgbé orí sáìtì wa ni kò wá but lórí sáìtì wa now má download now à ń ṣiṣẹ́ lórí ẹ̀ à ń ẹ̀ lájà àwọn nǹkan à ń change something lórí ẹ̀ lo wẹ́bsáìtì wa gangan tó wà yẹn wàá rí login bẹ́ẹ̀ wàá rí sign up wàá rí FSSC ó pay anything ó wà bẹ́ẹ̀ use the site forget all this clamour for app. The app is not the main thing. The site gangan ò ní nǹkan tó jẹ́ òṣìṣẹ́. App is just alternative. So that's it. The site is working. Tí a bá ti parí enlargement lórí app wa, a máa sọ pé kẹ́ máa lọ download ẹ̀ lórí site wa náà. But for now, use our site. Stop looking for app. Then tó bá fẹ́ ṣí Ruba account pẹ̀lú wa, our customer care has been called out. Ẹ kọ nọ́mbà yẹn sílẹ̀ lórí WhatsApp ẹ chat. Àwọn èèyàn máa dá yín lóhùn wọ́n bá yín ṣí wọ́n á dẹ̀ send link àti login detail yín sí yín so that's the issue just as simple as that àti ṣe kó easy for everybody kì í ṣe pé kó lọ sórí oníṣáìtì tó ti mọ̀ ọ́ lò oníṣáìtì oníṣáìtì ó fẹ́ máa lọ tẹ nǹkan wọ́n á lọ tẹ gbogbo nǹkan tó wọ́n ti ṣe mistake lórí orúkọ wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á ṣe àgbè wa wọ́n á máa pè wá pé wọ́n ṣe dé nígbà àwọn ọmọ àwọn èèyàn máa pẹ́kọ́ tó dá yín lóhùn àwọn ọmọ yẹn iṣẹ́ pọ̀ lọ́rùn wọn wọ́n máa pẹ́kọ́ tó dá yín lóhùn. The instruction is call the customer care. Gbogbo tó fẹ́ ṣe wọ́n máa bẹ́ẹ̀ ṣe. Wọ́n kàn pé tó bá fẹ́ open bank account ní Nigeria bank yín sìn. O mọ Zenith bank nílò. Wàá kàn lọ sórí Zenith website. Wàá máa lọ tẹ̀tẹ̀ kú tẹ̀ mbẹ̀. O máa lọ sí báńkì Zenith straight ni wàá ní kàn fún ẹ fọ́ọ̀mù fẹ́ open account. Wọ́n dẹ̀ fíìlì gbogbo ẹ̀ fún ẹ mbẹ̀. Àwọn ló máa bẹ́ẹ̀ ṣí. Ìgbà tó bá padà wá, wọ́n fún ẹ láka nọ́mbà ẹ. Wọ́n fún ẹ níbo ìmọ̀ àmà tí ó ti tán. So we have made that step make easy. Make a low WhatsApp. Just call the WhatsApp or chat. Then they will forward the requirement to you. And once they forward, you provide the requirement. They will open the account for you and later forward your login details and everything to you. Now, how to fund? They will direct you how to fund. To buy more crypto, look fine. Direct what machine for it. To buy more crypto, look. They will direct how you be funding and be taking your money out. Also from the WhatsApp, we have our exchange table on the WhatsApp that people did change or not put exchange table. So we have them, they will respond to you to fellow. Iye bóyá pounds ni àbí US dollar àbí sefa àbí naira wọ́n máa response yẹ ibi tó ti fẹ́ lò tó wọ́n á lè bẹ convert ẹ sínú rúbà ẹ̀ or gbé jáde láti inú rúbà ẹ̀ sí owó ìlú tó bá fẹ́ anyone they are all active. Ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ já sáré gba ìbéèrè bàbá wa yìí. Ẹgbọ́n sókè bàbá ẹgbọ́n sókè sà. Okay sà ìbéèrè mi ni wípé nípa àwọn báyà ìran méjì àwọn àjòjì tó ti bí sí orí ilẹ̀ wa tó jẹ́ pé wọ́n bí bàbá wọn náà tún bí wọn àwọn náà wá tó bí ọdún wọ́n bí wọn sí orí ilẹ̀ wa báwo lọ sí fẹ́ ṣe àwọn yẹn lẹ́yìn kẹ́ tó dá àwọn ìbéèrè yẹn èmi náà fẹ́ comment nípa àwọn ẹ̀sọ́ àwọn tí wọ́n gbọ́ tí wọ́n fẹ́ gbà nínú ibi tí ẹ kóòtù nípa nǹkan tí wọ́n mọ̀ wọn ò fẹ́ ṣe bẹ́ẹ̀ ìdílé wa sọ wípé Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ìyè líla tí kò tọ́ ní ojú wọn èyí tó ṣe wọ́n rò pé wọ́n mọ̀ pé kò tọ́ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ṣe ni
ìdí ìṣòro ọlọ́run ràn wá lọ́wọ́ nípa ti ilẹ̀ yorùbá nation á ṣe ìdágbọ́n ọlọ́run so ìbéèrè mi yẹn náà ni wípé àwọn tó ti bí sí ilẹ̀ wa tó jẹ́ bí ìran mẹ́ta láti àwọn aláìlọrin ṣàpèjúwe kárabẹ́ǹtì ó ti pé bí ìran mẹ́ta ní ilẹ̀ wa báwa ti fẹ́ ṣe àwọn yẹn náà. bàbá wa ṣé ẹ gbọ́ ìbéèrè yẹn sà bàbá bishop ó dáa ẹjọ ẹ ṣe sùúrù ẹjá tún gba ìbéèrè ẹnì kejì kẹ́lẹ́ bá wa kó pọ̀ ẹjá tún gba tẹnì kejì tó tún pè wọlé yìí ẹ ṣeun ẹjá tún gba tẹnì kejì yìí kẹ́lẹ́ bá wa kúkú kó gbogbo ẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà ó ní ìran àwọn èèyàn wọ̀nyí mẹ́ta tó ti wà lórí ilẹ̀ wa kí la fẹ́ ṣe fún wọn ẹ gbóhùn sókè o ẹ gbóhùn sókè o ẹ gbóhùn sókè o bàbá wa gbogbo ọmọ yorùbá ló ń gbọ́ yín o ẹ ṣeun o bàbá bíṣọ̀bù ń kí yín o ẹ ṣe o. àkóṣe náà o. ẹ ṣeun dádì mi ṣe ti ṣíà fídíò yẹn ṣe ti bá wa ṣíà fídíò yẹn ṣe ti bá wa ṣíà ẹ. a ti ń ṣe ẹ ṣùgbọ́n báwa ṣe fẹ́ rẹ́gísítà àwa tá a ti wà tipẹ́tipẹ́ tá a ti jẹ́ fọ́lọ́wà tá a jẹ́ ọmọ Odùduwà tọkàntọkàn bá ti fẹ́ rẹ́gísítà ẹ má jẹ́ kó jì sí wa o. ok sir ẹ ó dáa tí n bá ti ń ṣe tán ṣe màá send customer care number sí yín tẹ́ máa pè tí wọ́n á dá yín lóhùn. ẹ ṣeun o ẹ ṣe ọ̀pọ̀ lápè díẹ̀ láòrí o díẹ̀ ní àtúnṣà o. bẹ́ẹ̀ni àdélẹ̀ lérí wa. ẹjọ́ àmì Ọlọ́run á fún wa ṣe o. ẹ ṣeun bàbá wa. Ọlọ́run á wà pẹ̀lú yín o. ẹ ṣeun o ẹ má wá jẹ́ kó jẹ́ yín nìkan lẹ máa jàǹfààní yìí o ẹ má jò jẹ́ yín nìkan lẹ máa jàǹfààní ẹ ṣí àìfún gbogbo ọmọ Yorùbá o gbogbo àwọn èèyàn yín tẹ́ mọ̀ pé ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni wọ́n ẹ ṣí àìfún wọn o ẹ ṣeun o. bàbá wa ẹ bá wa dáhùn ìbéèrè yẹn sà ẹ kú bá wa dáhùn ìbéèrè yẹn bishop. ok mo kò sí arúlójú bẹ́ẹ̀ kò bá jẹ́ ìran kẹrin ìran kẹfà tó bí sí ilẹ̀ Yorùbá ìran bàbá wọn tó bí wọn gangan tí ò bá ti ń ṣe Yorùbá o lè gba FSSC Yorùbá tàbí the national dica tí wọ́n ṣètò tó tíyẹn tẹ̀sí ń bọ̀ ní iwájú bọ̀ FSSC náà ni àkọ́kọ́ tẹ̀lé fi gbà so you can't tó o bá ń ṣe ọmọ Yorùbá ṣùgbọ́n ní identity ibi tán ti wá wọ́n ní identity ẹ̀yà tí wọ́n jẹ́ wọn ò bá bí wọn sílẹ̀ Yorùbá a rí àwọn tó bí sílẹ̀ Yorùbá bí tó jẹ́ ọmọ Togo ó máa sọ pé Togo lòun Yorùbá dẹ̀ ni ló sọ ibi náà bí sí bàbá ẹ̀ Togo ni màmá ẹ̀ ò bá fẹ́ ọmọ Abẹ́òkúta àbí kíní ó máa sọ pé bàbá òun Togo lòun that's all a ní àwọn Cameroon tó jẹ́ pé wọ́n bí sí Èkó bí wọ́n fẹ́ ó máa sọ fún ẹ wípé Cameroon lòun ó lè máa sọ Yorùbá kó fúnra rẹ̀ ó mọ̀ torí ìran bàbá wọ́n mọ̀ wípé wọ́n ṣe bíbá ibòmíì ni wọ́n ti wá so a lè wá compromise wípé tó rán bí wọn níbi ká wá gbé identity ọmọ àlè tí máa pọ̀ jù so and apart from that we have tapping our IT system in that is working to regulate this thing we are tightening it that we cannot compromise it even in spite of the fact that the IT has been tightened we can't compromise it so that's it tí bàbá ẹ̀ ò bá ti ń ṣe bò Yorùbá wọn bá bí síbí tẹ́ bá dé UK àtọ̀rìnwá ni yín o ẹ ń gbé ní UK o ẹ bí ọmọ sí UK o wọ́n mọ̀ wípé bàbá tó bí kì í ṣe UK passport tó kò bá jẹ́ citizen náà passport tó máa fún wọ́n ti code second class citizen ni tó bá rí passport yẹn wọ́n ti mọ̀ pé bàbá ẹ̀ ò kì í ṣe ọmọ UK wípé àtọ̀rìnwá ni ẹ pé wọ́n fún ní passport àwọn ti mọ bọ́yẹ ṣe even nísìnyí wọ́n ti fẹ́ stop ẹ̀ ní Trump sì ti sọ wípé tóun bá ti wọlé ní January o ó kún hẹ́ndì pẹ̀lú former president bóun ṣe ń wọlé ní January báyìí o ẹni tó jẹ́ pé kì í ṣe ọmọ Amẹ́ríkà tó jẹ́ pé wọ́n wá bí sáré.
gbogbo àwọn principle global yẹn gbogbo ẹ̀ náà ti ń cast lójú wọn wọ́n ti ń cast because wọ́n ti ní a lot of ìṣòro wọ́n ti ń cast so we cannot compromise and be looking at their own mistake to now starting their own mistake kama fìjì dúkàrùn no nílẹ̀ Yorùbá we have our structure and system láti ilẹ̀ tá a dẹ̀ kí n compromise. So because of those globalist idea and go, àlè wa máa compromise down. Even táwọn kan ti wá realize mistake wọn, àlè ìṣe wa máa bẹ̀rẹ̀ mistake wọn. Oníkálukú ló ní ẹ̀yà ìlú àti ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí. Bàbá ẹ̀ láti jẹ́ ọmọ Yorùbá kó tó lè gba indigenous identity ọmọ ilẹ̀ Yorùbá. If not, ọmọ àlè máa claim pé òun tọ́ sí orí ìtẹ́ kábíyèsí lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ni. Torí tó ní indigenous skin. So we don't. ẹ ṣeun bàbá wa mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an ni Elédùmarè á bá mi wà pẹ̀lú yín bàbá gẹ́gẹ́ bí mo ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sà a bọ́ sí ìtàn kan lẹ́ẹ̀kan kó tó di pé kọ́ wọlé mo ní ṣé tí igi Nàìjíríà bá wó tí dáhùn ìbéèrè yẹn kanlẹ̀ kó tó di pé ẹ gba ìpè yẹn sà mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ dáhùn kanlẹ̀ kẹ́ ẹ dáhùn ẹ̀ kanlẹ̀ ṣé ó ní nǹkan kan tá a lè sáré ṣe bíi magic táwọn èèyàn yóò fi ní pàdánù owó wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ Noah bí àwọn ará abí ṣe pàdánù ẹ̀mí wọn nígbà tí Noah náà kéde. ẹ ti gbọ́ òwe tá a padà òwe ní òwe lẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ òwe. bẹ́ẹ̀ ni mo rántí. ẹ wo orílẹ̀-èdè Syria báyìí ẹ wo orílẹ̀-èdè Syria. bẹ́ẹ̀ ni. ẹ wo gbà tó ti jagun Central Bank wọn ó ti wó lulẹ̀ báyìí. kò sí gbogbo àwọn aráàlú gbogbo wọn kò sí kankan fún ọmọ bẹ́ẹ̀ àwọn tí Central Bank wọn ti balẹ̀ tẹ́ bá wo ìlú yìí náà tó jagun Sudan the first place tí wọ́n kọ́kọ́ lọ bọ́ǹbù wọn ní Central Bank wọn wọ́n ní níkà ni àwọn míì ń tábà tẹsẹ̀ wọn ra omi mu níbẹ̀ ni kò sí ibi tí ogun bá ti jà dúkìá máa ń ṣòfò ni ẹ wo Israel àti Hamas nígbà tí àwọn Hamas ṣe nǹkan tó ń ṣe yẹn fún Israel tí Israel lóun máa gbẹ̀san the second day tí Israel fẹ́ gbẹ̀san ibo ni Israel kọ́kọ́ bọ́ǹbù Central Bank Hamas wọ́n wò pé ẹ lówó lọ́wọ́ lẹ ṣe ń ṣe bí wọ́n bọ́ǹbù Central Bank wọn dànù wọn lè transact owó mọ́ nìyẹn. That's it. So a ní pé Nàìjíríà máa ya lulẹ̀ ó máa ya lulẹ̀ tí Nàìjíríà bá ti ya lulẹ̀ ìlú wo ló fẹ́ gba náírà lọ́wọ́ yín mọ́ ẹnìdìbò tó wà lẹ́gbẹ̀ẹ́ yín gan wọ́n ń ṣọ́ra gba náírà ni náírà yẹn gan ní value. Kò sí ìlú tó máa gba náírà mọ́ because ẹni tó ń agbára tó ń control náírà ó ti wó lulẹ̀ pépà lásán ni náírà máa jẹ́. Olódùmarè. Because institution tó ní resources tó fi ń báàkì náírà lẹ́yìn ó ti wó lulẹ̀. So àwọn resources yẹn wọ́n ti kò belong sí Nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ that is it. So a lot of people tó gbọ́kànlé Nàìjíríà tó jẹ́ gbogbo ọrọ̀ ajé wọn Nàìjíríà ni wọ́n kó lé nínú báńkì they will lose. Òun ló ṣe jẹ́ wípé nígbà tí wọ́n jagun ilẹ̀ Biafra yẹn tó kò yẹn parí wọn àtàwọn tó lówó àtàwọn tí ò lówó gbogbo wọn pàdánù owó pátápátá ní báńkì nílẹ̀ Ìgbò ìjọba Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ wá fún wọn ní owó to start a new life. That is how it always be. Now àwa ti take precaution plan ahead láti máa exercise owó wa láti máa láti máa lò ó